kàyéfì ńlá àgbẹ̀ lu ọmọkùnrin kan pa nípínlẹ̀ Ondo ó ní ó fẹ́ jí kòkó wà ní orí oko òun. Iléeṣẹ́ ọlọ́pàá nílùú Àkúrẹ́ olúìlú ìpínlẹ̀ Ondo ti mú afurasí kan fún ẹ̀sùn nína ọmọdékùnrin kan dójú ikú lẹ́yìn tí ó fi ẹ̀sùn kan mọ́ òun pé ó jí kòkó ká lórí oko. DSP Olúṣọlá Àyànládé tí ó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ló fìdí fífi ṣìnkún òfin mú afurasí ọ̀hún múlẹ̀ nínú àtẹ̀jáde kan èyí tí ó fi síta ní ọjọ́ Ìṣẹ́gun ìyẹn ọjọ́ 24 oṣù kẹsàn-án ọdún 2025 yìí. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ṣe wí, ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé ní 20 oṣù kẹsàn-án tí ṣe ọjọ́ Sátidé ọjọ́ Àbámẹ́ta oṣù kẹsàn-án ọdún 2025 yìí. Ó ti wá jẹ́ kí ó di mímọ̀ wípé afurasí ọ̀hún ló ti wà ní ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó ń ṣe ìwádìí ìwà ọ̀daràn. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní agbègbè Akúnmí quarters ní Àkúngbá Àkókò ní ìjọba ìbílẹ̀ gúúsù ìwọ̀ oòrùn Àkókò ní ìpínlẹ̀ náà. Àyànládé sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá lórí ìròyìn gbà nípa ọmọdékùnrin kan èyí tí wọ́n ti lù tí wọ́n sì ti dápà sí lára yánnayànna lẹ́yìn tí wọ́n fi ẹ̀sùn kan wípé ó jí kòkó ká ní orí oko. Ó ní wípé ṣe ni wọ́n mú ọmọ ọkùnrin ọ̀hún wá sí àgọ́ ọlọ́pàá ṣùgbọ́n lásìkò tí wọ́n fi mú wá níṣe ni ìlera ọmọ ọ̀hún ti dẹnu kọlẹ̀ tó sì ti fi ara pa yánnayànna. Ó ní wípé lọ́gán ni àwọn ọlọ́pàá pàṣẹ wípé kí wọ́n gbé ọmọ náà lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú yàjóyàjó ṣùgbọ́n ní nǹkan bíi aago 5:30 ìrọ̀lẹ́ kọjá ìṣẹ́jú díẹ̀ ní ilé ìwòsàn padà fi múlẹ̀ wípé ọmọ ọ̀hún ti dágbére fáyé. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá náà fi kún wípé afurasí ọ̀hún tó jẹ́ wípé òun náà ló mú ẹ̀sùn ọmọdékùnrin náà wá sí àgọ́ ọlọ́pàá ní àwọn tètè mú ní ojú ẹsẹ̀ tó sì jẹ́ wípé wọ́n ti gbé òkú ọmọ náà lọ sí yàrá ìgbé òkú pamọ́ sí èyí tó ń bẹ ní ilé ìwòsàn ní ìpínlẹ̀ ọ̀hún. Ó ní wípé láti ìgbà náà ni àwọn ti tarí ẹjọ́ ọ̀hún lọ sí ẹ̀ka tó ń ṣe ọ̀rìnkìnníwín ìwádìí ní iléeṣẹ́ ọlọ́pàá yẹn ẹ̀ka CID fún ìtẹ̀síwájú ọ̀rìnkìnníwín ìwádìí àti lórí bí ìdájọ́ òdodo yóò ṣe wáyé. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá náà ni ó wá kóró ojú sí ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún tó sì nàka ìkìlọ̀ sí àwọn ará ìlú wípé kí wọ́n dẹ́kun mímáa ṣe ìdájọ́ lọ́wọ́ ara wọn. Ó wá rọ gbogbo ará ìlú láti máa fi ẹ̀sùn ìwà ọ̀daràn tàbí ẹnikẹ́ni tí wọ́n bá kẹ́fín wípé ìgbésẹ̀ rẹ̀ jẹ́ èyí tó ń wáyé ní ìlànà tí ò mọ́ tọ̀ àjọ agbófinró lọ. Ó ní èyí ni yóò mú kí ìgbésẹ̀ tó tọ́ àti eléyìí tó yẹ kó wáyé. Nítorí kí ayẹyẹ ìwúyè ọba Ládọjà lè lọ bó ṣe tó àti bó ṣe yẹ, ìjọba pàṣẹ gbígbé tìpa àwọn ojú pópó nílùú Ìbàdàn. Gẹ́gẹ́ bí ayẹyẹ ìwúyè Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ẹlẹ́ẹ̀kẹrìnlélógójì ti ọba Sẹ́nẹ́tọ̀ Rasheed Adéwọlú Ládọjà ṣe ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀n tí ó sì wọlé dé. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ìpinnu pàtàkì nípa títì àwọn ojú òpópónà pàtàkì tó wọ ìlú Ìbàdàn pa ṣáájú ètò ayẹyẹ ọ̀hún. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde èyí tí ó tẹ àwọn oníròyìn lọ́wọ́ gba ti ọwọ́ ìgbìmọ̀ alámòjútó ayẹyẹ náà èyí tí olóyè Báyọ̀ Oyèrò tí ó darí rẹ̀, ẹni tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ yàn láti ṣe àmójútó ayẹyẹ ọ̀hún sọ di mímọ̀ wípé ìkóríta bẹ̀rẹ̀ junction lọ sí Mapo Hall tí ó fi mọ́ ìkóríta Bon Photo Junction àti Ìdí Arẹ́rẹ́ Junction lọ sí Ọjà Ọba àti ìkóríta Ìta Mẹ́rin lọ sí Mapo Hall ni yóò jẹ́ títìpa láti aago 7 òwúrọ̀ ọjọ́ Ẹtì Friday ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún 2025 yìí. Àtẹ̀jáde náà ṣe àlàyé wípé ìgbésẹ̀ náà ní láti rí dájú wípé lílọ bíbọ̀ ọkọ̀ ó ṣe bẹ́ẹ̀ ó mọ́wọ́ dúró láì ní mú ìdíwọ́ bá ayẹyẹ náà, gẹ́gẹ́ bí wọ́n ṣe ń retí ààrẹ Bọ́lá Tinubu láti péjú pésẹ̀ síbi ayẹyẹ ìwúyè ọ̀hún. Láfikún láti rí dájú pé lílọ bíbọ̀ ó ń lọ ní ìrọ̀rùn níbi pọ̀pọ̀ ṣìnṣìn ayẹyẹ ọ̀hún. Wọ́n ti fi ọwọ́ sí àwọn ibùdó ìgbọ́kọ̀sí ńlá 3 ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí àwọn èèyàn yóò ní àǹfààní láti máa gbé ọkọ̀ sí bí wọ́n bá ṣe ń
péjú síbi ayẹyẹ ọ̀hún ní ara àwọn ibùdókọ̀ eléyìí tí wọ́n sọ wípé ìjọba fi ọwọ́ sí ó ní ibùdókọ̀ Ìbàdàn North Local Government èyí tó ń bẹ ní ìjọba ìbílẹ̀ àríwá Ìbàdàn níwájú ọ́fíìsì immigration Agodi. Bákan náà ní gbọ̀ngàn tí wọ́n ti ń gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìyẹn football field tó wà ní ẹ̀bá àgọ́ ọlọ́pàá Yẹmẹtu àti ní Liberty Stadium Òkè Àdó ní àwọn ibùdó mẹ́tẹ̀ẹ̀ta èyí tí ó tẹ́jú sílẹ̀ láti máa gbé ọkọ̀ sí fún àwọn ènìyàn. Wọn kò ṣàìjẹ́ kí ó di mọ̀ pé àwọn ọkọ̀ akérò kéékèèké yóò wà nílẹ̀ láti máa gbé àwọn èrò eléyìí tí wọ́n bá pè tòun ti àwọn ìwé wọn pè mí ni mo fi wá èyí tó ń bá bẹ ní ọwọ́ wọn lọ sí gbọ̀ngàn Mapo Hall. Ìgbìmọ̀ ọ̀hún jẹ́ kí ó di mímọ̀ wípé àwọn tí wọ́n bá kọ̀ wọ́rìn pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé nìkan ni wọn yóò fún ní àǹfààní láti gba àwọn ojú ọ̀nà tí ìjọba ti sọ wípé kí wọ́n má gbà wọ́n eléyìí tí ó lọ sí ọ̀nà Mapo Hall. Ìgbìmọ̀ ọ̀hún ló tún wá pàrọwà sí gbogbo àwọn ọlọ́jà tó ń ta ohun tẹ́nu ń jẹ àtohun tí ẹnu mu wípé kí wọ́n tètè dé sí agbègbè ọ̀hún láàrin aago 6 ìdájí sí aago 7 àwúrọ̀ kù ìṣẹ́jú 15 tó sì jẹ́ wípé gbogbo ètò èyí tí àwọn aláṣẹ àti àwọn alámòjútó ayẹyẹ náà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ń tò òun ló ti bẹ̀rẹ̀ láti ọjọ́ Ajé pẹ̀lú kíkàn sí ààfin Olúbàdàn ní Òkè Àrẹ̀mọ ní ìjọba ìbílẹ̀ Ìbàdàn. Gómìnà ìpínlẹ̀ ọ̀hún tẹ́lẹ̀ rí náà ẹni tó jẹ́ pé ní ọjọ́ 21 oṣù kẹsàn-án ọdún tí a wà yìí ni yóò ṣe bẹ́ẹ̀ ṣe ayẹyẹ ọjọ́ ìbí. Òun ni wọn yóò tún gbé adélé lórí gẹ́gẹ́ bí Olúbàdàn ẹlẹ́kẹrìnlélógójì ti ilẹ̀ Ìbàdàn ní ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún 2025 tí a wà yìí. Ìròyìn sọ di mímọ̀ wípé ọ̀pọ̀ àwọn lẹ́ni lọ́rọ̀ lórílẹ̀‐èdè yìí ni wọn yóò péjú síbẹ̀ o nínú eléyìí tí a ti rí bíi tí àwọn èèyàn ti ń retí ààrẹ orílẹ̀-èdè yìí àti àwọn jàǹkànjàǹkàn míì tó fi mọ́ àwọn orí adé àtàwọn abẹ́nikẹ́yẹ lọ́kan òjọ̀kan káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Alága ẹgbẹ́ róòdù yìí wọ gàù lẹ́kọ̀ọ́. Ọlọ́kadà kan ni wọ́n ló fìbínú lù pa o tí wọ́n sì ní dandan ó gbọ́dọ̀ fojú ba ilé ẹjọ́ fún ẹ̀sùn ìpànìyàn. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti fìdí ìròyìn kan múlẹ̀ pé lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún 2025 yìí ni òun yóò fi ojú olórí ẹgbẹ́ róòdù kan nípínlẹ̀ Èkó Shamsideen Adio ba ilé-ẹjọ́ fún ẹ̀sùn ìpànìyàn. Shamsideen táwọn èèyàn túmọ̀ sí Chameleon ni wọ́n ní ó ṣekú pa òṣìṣẹ́ afẹrùjíṣẹ́ kan ní Lagos Island ìpínlẹ̀ Èkó. Adio ẹni ọdún 65 ni wọ́n fi gbòòrò òfin mú lọ́jọ́rú Wednesday ọjọ́ 17 oṣù kẹsàn-án ọdún 2025 yìí lọ́nà Tapa Street agbègbè Lagos Island. Ohun tí atótó arére sì rí gbọ́ ni wípé ìjà bẹ̀rẹ̀ lẹ́yìn tí olóògbé ọ̀hún fi alùpùpù tí ó fi ń gbé ẹrù jíṣẹ́ tí ó fi ha ọkọ̀ Adio tèyí tó mú kí inú bí afurasí náà tóun àtàwọn tó kù rẹ̀ sì bọ́lẹ̀ nínú ọkọ̀ tí wọ́n ya bo olóògbé ọ̀hún tí wọ́n sì lù ú ní àlùbami pẹ̀lú akoto orí rẹ̀ tí wọ́n tún fi ẹ̀ṣẹ́ dídùdú ìyà fún un. Èyí ló fa bí ọkùnrin náà ṣe ṣubú lulẹ̀ tó sì dákú lọ rangbọndan. Òun ṣe ni àwọn ènìyàn tí wọ́n bẹ ní agbègbè ọ̀hún gbé olóògbé náà dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn ṣùgbọ́n ó padà gbẹ́mìí mì látàrí àwọn ìfarapa tó ti ní. Nígbà tó ń fi ìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀, igbákejì alukoro iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Èkó Babáṣèyí Olúṣèyí sọ wípé afurasí náà yẹn Adio wà lákàtà àjọ CID tó wà ní pàǹtí Yábà tí yóò sì fi ojú ba ilé ẹjọ́ lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún 2025 yìí. Bákan náà, ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó fi ẹ̀dùn ọkàn hàn lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Alága ìgbìmọ̀ tó wà fún ìgbòkègbodò ọkọ̀ ní ilé aṣòfin nípínlẹ̀ Èkó Honorable Adéwálé Adédèjì ó korò ojú lọ́pọ̀lọpọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ìpànìyàn náà tó sì ní ó di dandan fún Adio àtàwọn tó kù rẹ̀ láti fi ojú winá òfin.